للسياحة. Al-Fawzan Travel and Tours Nigeria Limited wọ́n tún dé bí wọ́n ṣe dé o. wọ́n pín gbogbo ẹ̀yin al-Hujjaj wal-Mu'tamiru. èyí tẹ́ fẹ́ ṣe umura tàbí hajj tọdún 2020. tẹ́ wá ń bẹ̀rù iléeṣẹ́ wo lè fẹ́ bá lọ. kò sí iléeṣẹ́ tó tó gbangba sùn lóye tó tu iléeṣẹ́ Al-Fawzan lọ. tẹnu kó tètè bọ̀ lè kọ́. wọ́n bọ̀ hasqabla al-huduri. wádìí kó o tó wá sọ́dọ̀ wa. bí kò béèrè lọ́wọ́ àwọn tí wọ́n bá wa lọ lọ́dọọdún. wọ́n mọ̀ sọ fún ẹ pé iléeṣẹ́ Al-Fawzan iléeṣẹ́ tó létò ní. ilé gbígbé jìrọ̀ lọ́dọ̀ wọn. Ziyara dé àwọn àyè al-mashairul muqaddasa. àwọn àyè mímọ́ àwọn àyè àṣẹ. kò ní wàhálà nínú. ìjọ tó bá sọ pé lọ náà lẹ́ lọ. ìjọ tó bá sọ pé dé náà lẹ́ dé pẹ̀lú ògo Ọlọ́run. ààbò tó dájú pẹ̀lú ìmójútó ìlera yín. òun gan ló jẹ wọ́n lógún jùlọ. mọ̀yà sọ́tún mọ̀yà sósì mọ̀ bọ̀ ní olú iléeṣẹ́ Al-Fawzan Travel and Tours. kódà yín tẹ̀ tó fẹ́ sanwó yín ẹ̀ tètè mọ̀ bọ̀. ó sì jẹ́ san díẹ̀ díẹ̀ ni àyè wà fún yín. olú iléeṣẹ́ Al-Fawzan wọ́n wà ní nọ́mbà 2 Adéníyà Adébánjọ close Ìṣàwò road Agbèkì Ìkòròdú Lagos State. tàbí kó pẹ̀ Al-Fawzan sórí 08036479507. tàbí mísọ́nà Al-Fawzan Sheikh Ainur Ridho 08034003959. Fawzan òun lèmi ń bá lọ. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلهي بتاج الدين بلغ مرادنا ما شاء الله ويسر لنا المقصود في الدين والدنا بتلميذه مفتي العلور كمالنا مجاب الدعاء بل منقذ لكل من خنا بتلميذي لموسى الأمة ما شاء الله وأنيجي عبد القدير من العلا بمرشد من خاف الإله بسره لعبد الرحيم فاته السبل للورى ما شاء الله بحرمة جنتا قامع الكفر كله وبالقارنا حب الإله ذوي الوفاء بجملتهم نال الفتى كل قصده وياوي الأمان بلا وكذا المنى صلى عليك الله يا عدناني يا مصطفى يا صفوة الرحمن. adúpẹ́ fún Ọlọ́run àwa jàmá wa tí a jẹ́ mùsùlùmí àti mùsùlùmí ọkùnrin àti mùsùlùmí bí assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. aláfíà Ọlọ́run àti orí ajẹ́jẹ́ tán rẹ̀ ó máa bá gbogbo wa lọ́kùnrin àti lóbìnrin lọ́mọdé lágbà. ètò Al-Fawzan náà la tún wà ní ẹnu ẹ̀ lénìí. adúpẹ́ pé ọba tó sọ wa lọ níjẹ̀jọ́ tó sọ wa padà wá lénìí. jímọ̀ tó ní òní jákèmọ́ fún wa o. àmín ya Allah. tí a bá gbàgbé gbogbo àwọn àlùfáà wa lọ́nba wa kẹ́wọn bàbá wa alájẹ́ àgbà bàbá wa oníyẹgí lóhùn Qur'an bàbá wa ọlọ́dán bàbá wa Sheikh Murtado Àkànbí Salahuddin bàbá wa Ṣẹ́ngìní bàbá wa olùkọ́ àgbà lọ́nba wa kẹ́ gbogbo wọn o. àmín. gẹ́gẹ́ bíbi tá a bá ọ̀rọ̀ wa dé níjẹ̀jọ́ à ń sọ̀rọ̀ nípa marriage fil Islam. in Islam azawaju fil Islam. àwa bá débi pé ibi tí a ti tákùn ti gbélé ní ibi tá a bá dé níjẹ̀jọ́ a ti sọ̀rọ̀ nípa tó so mọ́ ìgbéyàwó tó lè fa kí ló àwọn okùnfà wo ló fà tán fi ní afẹ́yàwó àwọn okùnfà wo ló lè fà tán fi ní lọ́kọ. àmọ́ lè ní kayfa yatimmu zawaj Afa Siddiq kayfa yatimmu zawaj bó kí ló lè jẹ́ kí ìgbéyàwó pé kí ló lè jó lálàáfíà kí ló lè jó fẹsẹ̀ múlẹ̀. ó náà ni nta mọ̀ lọ lágbọ́nrin rẹ̀ lénìí ọlọ́mọ́sá kọ́ wa máa ṣe àmín oṣù tọ̀wà sọ́nà. àmín. àkọ́kọ́ mbẹ̀ òun náà ni a'udhu billahi min
من الشيطان الرجيم. ما شاء الله. بسم الله الرحمن الرحيم. ما شاء الله. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها مرحبا يا أبو وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. إن في ذلك لآيات لقوم يتفكرون. الله أكبر. بيوانا بابا بي الله أكبر. الله أكبر Ọlọ́run كبيرا. ọba tó tóbi ju gbogbo ọba lọ, gbogbo ọba ayé wọn bẹ lábẹ́ àṣẹ Ọlọ́run ni. Ìyàwó fífẹ́ àtọkọ níní nínú Islam, أركانه àwọn tí ó lè gbé dúró tí ó fi fẹsẹ̀ múlẹ̀ pé yes mo ti lọ́kọ, 4 yes mo ti níyàwó. أم 5. Nǹkan márùn ni, nǹkan márùn, mẹ́rin àbí márùn. Alákọ̀ọ́kọ́ mbẹ̀ الصيغة الإيجاب والقبول. sọ fẹ́ fẹ́ mi, èmi náà fẹ́ fẹ́ ọ. Ọ̀nà pé èèyàn bá fẹ́, èèyàn fẹ́ lọ́kọ, èèyàn fẹ́ fẹ́ obìnrin, ó láwọn ìpalẹ̀mọ́ kan tẹ́wọ̀ kọ́ sí fúnra yín. Nadhiratun wa ibtisamatun wa kalam. نظرة وابتسامة وسلام وكلام وموعد فلقاء. وكلام فموعد ولقاء. Àwa ní Nadhiratun, ẹ kọ́kọ́ wọra yín pé ọmọ yìí sí mo gba tiẹ̀. Nadhiratun. Ẹ wo ọmọ yìí ṣe ń rìn. Nadhiratun. Ẹ wo bó ṣe ń rẹ́rìn. Ẹ wo bó ṣe ń farabalẹ̀ wò pẹ̀lẹ́pẹ̀lẹ́. Nadhiratun man abuhu wa ummuhu. Ká tó wá béèrè pé wabtisamatun. Wabtisamatun. Kóbìnrin wa máa kó ń wo òun, kí wọ́n náà sì máa kó ń wò kẹwàá rọra rẹ̀ ní músẹ́ síra yín. Wasalamu ẹsẹ̀ wa kan háì kẹ sálámù síra ẹlòmí sálámù alaykum. Ẹni alaykum sálámù. Tó bá sálámù tó bá di tọ̀ alaykum sálámù ọ̀n wọlé bọ̀ díẹ̀díẹ̀. Wakalamu wa maw'idun wa liqa'un. Wakalamu wa maw'idun wa liqa'un. Wakalamu ẹ wá jọ sọ̀rọ̀ kí lẹ fẹ́ rí mi fún. Are you married? No. I'm single. Allahu Akbar. Ibẹ̀ ló ti mọ̀ yí pé single ní ọ̀dà àròpẹ́ ti marry àti marry. Single plus single. Tí ìyàmọ́ yìí tó bá sọ wọ́n pé àti láàfá sàlámà àti láàfá yóò mọ bá ti ẹ lọ́nu ó ti lọ́kọ ní sọ fún ọ. Fasalamu Wakalamu wa maw'idun faliqa'un. Fakalamu fa maw'idun faliqa'u. Wa maw'idun ẹsẹ̀ wa kú kẹ́ fúnra yín ní appointment. La ilaha illallah. Dọ́wọ̀ láàrínra ẹja pàdé ìjọba yìí. Fa maw'idun ẹwà pàdé. Tó bá ti wá rí bẹ́ẹ̀, ó wá di pé só fẹ́ mi, yes. Kò sí ló ń bẹ̀. Tẹ́ bá ti gbára yín wọlé yányá, ó sì wá kan ìgbésẹ̀ wípé ẹlẹ́ẹ̀kejì tó wá kàn lẹ́yìn al-ijab wal-qabul. Òun náà ni al-waliyyu. Òun náà ni al-waliyyu. Siddiq. Afakumullah. Òun náà ni al-waliyyu. Fankihuhunna bi'idhni ahlihin. Fankihuhunna bi'idhni ahlihin. Barakallahu fi. Amina. Ó ní ẹ fẹ́ wọn pẹ̀lú yọ̀ǹda àwọn ará ilé wọn. Ọ̀rọ̀ yóò fẹ́ yóò tabálé yóò tabákó. Wọ́n tó gbé ọmọ ọlọ́mọ sọ́dọ̀ láti bí oṣù 6, ẹlòmíì gbé obìnrin sọ́dọ̀ láti bí ọdún kan. Ẹ̀ ń rọra yín mọ́lẹ̀, ẹ̀ ń rọra yín dán, ẹ̀ ń rọra yín dán. Ó mọ àwọn tó bí o ti kọjá àlà Ọlọ́run. La ilaha illallah.
ògbóbìnrin sọ́dọ̀ oṣù 6 ọdún kan ọdún méjì o lọ́dọ̀ àwọn tó bí gbogbo tẹ́ bá bí ọmọ àlè nu. fankihuhunna bi'idhni ahlihinna. èwo ní jẹ́ pé wọ́n ní a máa fẹ́ra ẹ wá gbéra yín sá lọ ẹ wá ti bímọ bíi 3 4 5 ẹsẹ̀ wá dé pé wọ́n àlè ní ẹ máa fẹ́ra yín mọ́ báyìí gbogbo ọmọ tẹ́ bá bí tí wọ́n yọ̀ǹda tẹ́ fi bí ní ọmọ àlè ni. fankihuhunna bi'idhni ahlihinna. gbogbo ìyàwó tí yàn bá fẹ́ ṣe tàbá wá worú ìjókòó náà táà wá rí bàbá ìyàwó ń bẹ àbí kan wá pé àbúrò bàbá ìyàwó rèé o bàbá ìyàwó ló ràn wá àbí bàbá ìyàwó ò sí láyé mọ́ àbí bàbá ìyàwó ò sí ń tòsí àbúrò wọn tí ó wà ń jókòó rèé ìyá ìyàwó ni àbúrò ìyá ìyàwó ni àrírí àwọn báwọn àrírú ààrẹ tó jẹ́ bàbá yìgì tẹ́fẹ́ sún ní tí ó dòndò pé èmi ni bàbá ìyàwó. Allahu akbar. ìyàwó tẹ́fẹ́ ṣe yẹn kò lẹ́sẹ̀ ńlẹ̀ Ọlọ́run fọwọ́ sí. Allah. fankihuhunna bi'idhni ahlihinna. fankihuhunna bi'idhni ahlihinna. ẹ fẹ́ wọn pẹ̀lú yọ̀ǹda ara ilé wọn ẹ fẹ́ wọn pẹ̀lú yọ̀ǹda ara ilé wọn. Allahu akbar. ẹ má fẹ́ obìnrin láìsí kí wọ́n yọ̀ǹda pé kẹ́ ẹ fẹ́ o ẹ má fẹ́ra yín lágídí ìwọ obìnrin náà wọ́n fẹ́ ọkùnrin yẹn nífẹ̀ẹ́ pé kò sí gbogbo tó bá gbà la máa fún kò sẹ́ni tó lé ní kí wọ́n fẹ́ nínú àwọn ẹbí ẹ màá sá kúrò nílé fún wọn ni màá sá wá sọ́dẹ̀ Islam ò fara mọ́ tí wọ́n bá dẹ̀ ti gbà máa para mi ni o ti kọjá àlà o ti kọjá àlà Ọlọ́run wọ́n náà ní gbogbo tí ń ṣẹlẹ̀ láyé lónìí wọ́n kọjá òfin Ọlọ́run náà ẹlẹ́kẹta al-aaqidani náà al-aaqidani ẹlẹ́kẹta òun náà ni àwọn tí tó so yìgì pọ̀. Allahu akbar. ẹ mọ̀ ìbẹ̀rẹ̀ ayé rẹ̀ pé sẹ́ẹ̀tì sákìdù nìkan sẹ́ẹ̀tì sákìdù nìkan àwọn tó sákìdù gangan gbèrú gangan ó kọ́kọ́ gbé ọkọ àtìyàwó rú àkọ́kọ́ nù ó ẹsẹ̀ wá gbé bàbá ọkọ bàbá ìyàwó ìyá ọkọ ìyá ìyàwó ó wá gbé wọn rù bàbá rẹ̀ ń kọ́ tí wọ́n ló fẹ́ fi ọmọ mi dáàdì rẹ̀ ń kọ́ ẹbí wo lẹbí ń bò lẹ ti wá ìlú wo ní kẹwàá wádìí ẹbí mi ń bẹ àrùn ní òjẹ́ bí wọ́n gbádùn wádìí dáadáa kó tó rọ́dí síbẹ̀. Allahu akbar. àwọn àgbàlagbà jọ̀hún ẹmọ́lẹ́nu wọ́n rùn ń ò sẹ́bọ̀ ń gbọ́ nǹkan ni wọ́n wádìí ọmọ wa fẹ́ fi ọmọ ilé lágbájá ǹjẹ́ ilé wọn sílé tó dáa ni wọ́n wádìí ni gbogbo ẹ ti di ìdàkudà lónìí bó ti dáa là ń ṣe ń gbà kan àmọ́ láyé lónìí lóde ìsín ó ti di bó ti dáa à ń ṣèyàwó bá ti rí. Allahu akbar. kálukú ń fẹ́ra wọn bó ti gbà ọkọ ń fẹ́ obìnrin bó ti gbà ìyàwó náà ń fọ́kọ bó ti gbà. Allahu akbar. ẹlòmí ò tiẹ̀ fẹ́ ẹlòmí wò pé kọ́dà bọ́kùnrin ọ̀hún kò da sósà ní kíní nídìí ń fẹ́ náà ni kó n sáti ẹ̀ lórí fi ibì kan no tó bá ti rọ́ọ̀ṣì láti ṣe ní tí ò da ọkàbàmọ́. ẹlẹ́ẹ̀kẹrin aṣùhúdù lágbájá àti lágbájá fẹ́ra wọn àwọn wo ló mọ̀ sí àwọn wo lẹ́lẹ́rìí wọn tí wọ́n fi gbà pé wàláì mí náà ń bẹ́ẹ̀ jọ náà wàláì mo mọ̀ sí pé lágbájá lọ́kọ lágbájá mo mọ̀ sí pé lágbájá níyàwó lágbájá kẹ́ máa fẹ́ra yín nífẹ̀ẹ́ tí ẹnìkan kò tí a wà nílé sọ pé bẹ́ẹ̀ ni lóòótọ́ ni tọkọ-tìyàwó ni wọ́n wọ́n ní àwọn àgbàlagbà wọ́n ní alìṣẹ̀hídí tún àwọn ará mẹ́mẹ́ ló ní ṣẹ̀hídí náà ṣahadatu dunya wa nahnu dhalika mina shahidin wa nahnu ala dhalika mina shahidin bá ti wí jọ̀nù wọ́n gbọ́dọ̀ dín àwọn tí wọ́n jẹ́rìí sí pé yes nígbà tí wọ́n kódà nígbà tí wọ́n fẹ́ra wọn àwọn náà bẹ́ẹ̀ Allahu akbar àjẹ́rìí sí. fankihuhunna bi'idhni ahlihinna. ẹ fẹ́ wọn pẹ̀lú yọ̀ǹda ara ilé wọn pátápátá. fankihuhunna bi'idhni ahlihinna. ẹ fẹ́ wọn pẹ̀lú yọ̀ǹda bàbá wọn ẹ fẹ́ wọn pẹ̀lú yọ̀ǹda màmá wọn tí wọ́n bá ti ní bisimilá ẹ káríwò. Allahu akbar. ẹ máa kébù lọ lókù bí àṣàrè èkó ẹ máa kébù lọ. ẹlẹ́ẹ̀karùn-ún as-sadaqa fi yawmil walima.
أي دبر الوليمة الوليمة أو المهر. شركة الفوزان للسياحة. Alfawzan Travel and Tours Nigeria Limited wọ́n tún dé bí wọ́n ṣe dé o. wọ́n pín gbogbo ẹ̀yin al-Hujjaj wal-Mu'tamiru. èyí tẹ́ fẹ́ ṣe umura tàbí hajj tọdún 2020. tẹ́ wá ń bẹ̀rù iléeṣẹ́ wo lè fẹ́ bá lọ. kò sí iléeṣẹ́ tó tó gbangba sùn lóye tó tu iléeṣẹ́ Alfawzan lọ. tẹnu kó tètè bọ̀ lè kọ́. wọ́n bọ̀ hasqobla al-huduri. wádìí kó o tó wá sọ́dọ̀ wa. bí kò béèrè lọ́wọ́ àwọn tí wọ́n bá wa lọ lọ́dọọdún. wọ́n mọ̀ sọ fún ẹ pé iléeṣẹ́ Alfawzan iléeṣẹ́ tó létò ní. ilé gbígbé jìrọ̀ lọ́dọ̀ wọn. siyara dé àwọn àyè al-mashairul muqaddasa. àwọn àyè mímọ́ àwọn àyè àṣẹ. kò ní wàhálà nínú. ìjọ tó bá sọ pé lọ náà lẹ́ lọ. ìjọ tó bá sọ pé dé náà lẹ́ dé pẹ̀lú ògo Ọlọ́run. ààbò tó dájú pẹ̀lú ìmójútó ìlera yín. òun gan ló jẹ wọ́n lógún jùlọ. mọ̀yà sọ́tún mọ̀yà sósì mọ̀ bọ̀ ní olú iléeṣẹ́ Alfawzan Travel and Tours. kódà yín tẹ̀ tó fẹ́ sanwó yín ẹ̀ tètè mọ̀ bọ̀. ó sì jẹ́ san díẹ̀ díẹ̀ ni àyè wà fún yín. olú iléeṣẹ́ Alfawzan wọ́n wà ní nọ́mbà 2 Adéníyà Adébánjọ close Ìṣàwó road Agbèkì Ìkòròdú Lagos State. tàbí kó pẹ̀ Alfawzan sórí 0036479507. tàbí mísọ́nà Alfawzan Sheikh Ainur Ridho 08034003959. Fawzan òun lèmi ń bá lọ. kó fún obìnrin yẹn ní dáórì tá ń pè ní owó orí. obìnrin tóbìnrin bá sọ fún mi pé kó tó lè fẹ́ mi tó wà kó fẹ́ fẹ́ mi kan tí máa gbà náà ni pé mo fẹ́ Camry Toyota Camry látọ̀dọ̀ rẹ tó yẹ pé ìfẹ́ rẹ pa bí ọtí tágbára rẹ sì ka ọ lọ sí wàhálà láti wá fún náà ni tó fẹ́ gbà nù. tó bá yìí sọ pé ní ntọ́lọ̀ máa fún ẹ lágbára obìnrin mi láàánú obìnrin mi ti ẹ̀ láàánú dípò pé ohun tó bá tọ́ n tó ń fẹ́ lọ́dọ̀ ọkọ náà ni pé kó ka Suratul Fatiha fóun kí Fatiha yẹn máa já àlùbáríkà fóun. obìnrin mi ṣe bẹ́ẹ̀ obìnrin mi sì ń bẹ gbogbo bùkátà ayé rẹ̀ gbogbo bùkátà ẹbí rẹ̀ ló gbélé lérí. nígbà tí èèyàn fẹ́ fi ọwọ́ akọ lísì náà àwọn fámílì ọkọ kan wá wò pé èwo lélẹ́yìí kí ló dé wọ́n wá sí rògbòn tí wọ́n rà gan yín lọ bí 4 million. wọ́n sọ fún ọmọ wọn pé tó ọ̀rọ̀bìnrin mi ta mọ́tò fẹ́ eléyìí agbára wo ní ká eléyìí o àbígbò ló fẹ́ ká sí o ti kó wọn sádánwò tó wáyé pé lóòótọ́ nífẹ̀ẹ́ òdodo ní bá ń bẹ̀ èló ní Ádámù fi fẹ́ Háwà o mọ̀ jáde lẹ́nu rẹ̀ kọ́ máa sọ pé ìjẹ́ òun àwọn ìjọ òun fa ìjọ òun bo èló wọn fi fẹ́ ìyá rẹ̀ Sọlá alayka èló ni wọ́n fi fẹ́ ìyá tiẹ̀ kó béèrè lọ bàbá rẹ̀ bàbá mi èló lẹ fi fẹ́ mọ́ mi kọ́ máa sọ fún wa lésì wípé ṣèbí jọ̀hún nìyẹn ẹwà ayé ti lajú táyé bá wà lajú kọjá sísọ wọ́n ní a máa nira wa ládọ̀ rárá wà láàdì rárá gbogbo tá a bá fẹ́ ṣe gbogbo tá a bá ṣe tó bá ti jẹ́ nǹkan Islam a gbọ́dọ̀ nira wa lá àti fífẹ́ ni o àtọ̀rọ̀ ẹ̀sìn ni o àtọ̀rọ̀ àṣìwáàsí ni o àtọ̀rọ̀ akọ̀mọ́hárásí ni o gbogbo tá a bá fẹ́ ṣe ní Islam ládọ̀ rárá wà láàdì rárá gbogbo ẹ tó bá lẹ́nu ànábì òrùn kò ní gbé ẹnu rẹ̀ wà Jánnà. wa abuka Ádámù idh ra'a Hawwa wa qad zuyyinat bi anwa'il ula wal jawhari. tábà kò ní lẹ́bù kayfa yatimmu zawaj káwá bọ́ sí pé kí ni ìwọ̀ tí ń bẹ láàrin ọkùnrin sóbìnrin kí ni ìwọ̀ tí ń bẹ láàrin obìnrin sọ́kùnrin tọ́pìkì tá à ń tìrìtì lọ yìí ń lọ gan ni o à ń bá a lọ ní azin à ń ṣe ọ̀sẹ̀ tó pọ̀ la máa fi tìrìtì ẹ̀ à sọ̀rọ̀ ń pa ìwọ̀ tí ń bẹ fọ́kùnrin àtobìnrin ìwọ̀ tí ń bẹ fọ́bìnrin àtọkùnrin kí ni ẹ̀tọ́ tóbìnrin ní lọ́dọ̀ ọkùnrin kí lẹ̀tọ́ tọkùnrin ní lọ́dọ̀ obìnrin. Tàbá sọ yẹn lọ títí ayẹ́sẹ̀ wá darí sí bí wípé kí ni máa ń fa kí ọkùnrin àtobìnrin ó kọra wọn lẹ̀ kí ni máa ń fa kóbìnrin ó dálé mosú kí ni máa ń fa kọkùnrin mínú wà èyàn wà ní 60 years ẹ̀ sì tọrọ pé ẹ̀tún tọrọ obìnrin fún kò níyàwó kankan lé àwọn à ń sọ ibi ìyàwó tó ti fẹ́ láyé rẹ̀ bó ti wà yóò tó yàwó méjèèjì ọmọ wá sí ilé rẹ̀ ṣé méjèèjì náà ni ò dá ni kí ni máa ń fa gbogbo ẹ̀ lásọ. Sọlá alayka wa kana dhalika maharaha. Masha Allah. Wal huru bayna mukabbarin
ومهلل والحور بين محلل ومكبر. ìwọ̀ tí ń bẹ بين الزوجين láàrin ọkọ àti ìyàwó máa farabalẹ̀ gbọ́ o torí bí ọ̀pọ̀lọpọ̀ lémi ti dàrú ẹ máa ń tẹ́ nídìí lọ́dọ̀ ara yìí ìyàwó máa tó ń nídìí lọ́dọ̀ ọkọ ọkọ náà máa ẹ̀tọ́ tó ń nídìí lọ́dọ̀ ìyàwó máa wá gbọ́ báyìí náà. المشتركة والخصوصية. المعاشرة بالمعروف. المعاشرة بالمعروف. tí Al-Qur'ani sọ fún wa yìí pé فعاشروهن بالمعروف. فعاشروهن بالمعروف. Al-Qur'ani ní ẹ bá ìyàwó yín ẹ bá wọn lò pẹ̀lú dáadáa ẹ fi wà dáadáa ẹ fi bá wọn lò ẹ fi ọ̀rọ̀ dáadáa ẹ fi bá wọn lò ẹ fi ìṣesí tó dáa ẹ fi bá wọn lò ẹ fi ìjọmọlúàbí ẹ fi bá wọn obìnrin yín lò ẹ má máa bá wọn lò níbàálò ẹ̀hànà ẹ bá wọn lò dáadáa ẹ bá wọn lò níbàálò tọmọlúàbí jẹ́ kí ìyàwó rẹ̀ ó mọ̀ pé òun lọ́kọ ìyàwó rẹ̀ jẹ́ kó proud lórí rẹ̀ pé I have a good husband wọ́n treat rẹ̀ bí ẹran ìwọ ìyàwó jẹ́ kọ́kọ́ rẹ̀ ní o mọ̀ wípé òun níyàwó tó ṣe fi yan gàn tó yẹ pé gbogbo bí tó bá wà yóò mọ̀ pé yes mo miss ìyàwó mi. Allahu akbar. Now ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì wá ní pé kẹ gbádùn ara yín kẹ máa gbádùn ara yín kọ́kọ́ máa gbádùn ìyàwó kíyàwó náà máa gbádùn ọkọ kó ṣe wípé tí ọkùnrin tí máa ń bẹ nílé kó mọ̀ wípé yes mo wà nílé mo sì wà pẹ̀lú fọkànbalẹ̀ kó mọ ìgbádùn tí ń bẹ níbi ìgbéyàwó kó máa rí adùn rẹ̀ kí obìnrin náà máa rí adùn tí ń bẹ níbi ìgbéyàwó kó má máa rí ìyàwó rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀tá rẹ̀ kí ọkùnrin náà má máa rí ìyàwó rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀tá rẹ̀ kí ìyàwó náà má máa rí ọkọ gẹ́gẹ́ bí ọ̀tá rẹ̀. hatta fil jima'. débi pé tàbá wà nulé tí ẹ bá ti pò ń ṣe nǹkan oṣù tó sì máa tọ́mọ lọ́wọ́ pé ẹ̀jẹ̀ ń bẹ lára rẹ̀ máa fún o kò sì rí ọ́ máa fún tán máa fún ọkọ rẹ̀ tán kọ́kọ́ náà sì máa fún ọ tán ẹ̀fúnra yí tán yányá kó náà máa kó bù ọ́ kí wọ́n náà sì máa tẹ́wọ́ gbà n tí ń jẹ́ gbádùn náà nù fa ad-dunya mata'un khayru mata'i ad-dunya al-mar'atu as-salihah. torí n tá Nábì pè ní ìgbádùn ayé ó wá là ó ní tí ń jẹ́ gbádùn ayé jù náà ni obìnrin tó dáa tó níwà ìwà lànà bí fi qualify obìnrin tó dáa kìí ṣe ẹwà torí kó máa yí pé èèyàn lè lẹ́wà gan kó má wù yàn fọwọ́ kàn pé ó kàn rẹwà lóbìnrin ni kò dá léèyàn kò kúròrò yóò máa kanra mọ́ gbogbo ọmọ inú ilé obìnrin mi ò níwà bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kẹta al-mirathu nínú ìwọ̀ tí obìnrin àtọkùnrin ní síra wọn òun náà ni kí wọ́n jogún ara wọn tọkọ bá kú ìyàwó jogún yóò jẹ́ nínú ogún ọkọ rẹ̀ tó bá lọ́mọ àwọn ọmọ jẹ ìyàwó jẹ tí ìyàwó bá kú ọkọ jogún àwọn náà jẹ gẹ́gẹ́ bí ṣẹ̀ríà àti ní ká pín nínú ìwọ̀ tí ń bẹ láàrin ọkọ àtobìnrin nìyẹn. الرابع نعم حرمة المصاهرة. حرمة المصاهرة. ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni hurmatul musahara àwọn tí Kùránì kọ̀ fún wa pé ká má fẹ́ la tankihu ma nakaha aba'ukum minan nisa'i illa ma qad salafa àwọn ìyàwó táwọn bàbá yín bá ti fẹ́ rí tẹ́rí pé bóyá àwọn bàbá kan bẹ tí wọ́n ti fẹ́ obìnrin fóbìnrin àwọn padà fún àwọn kékeré kan táwọn sí báyìí tó máa sí nígbàtí bàbá wa kú
àwọn ọmọ padà wọ́n pé ìyàwó dáàdì mi yìí ó sì wà lọ́mọge ó sọ̀rọ̀ ń jọ kó wá fẹ́ máa ta sí rárá ṣẹ̀ríà ìsìlámù ní kò sí tó jọ má débi táwọn bàbá rẹ̀ ti fẹ́ má kọjá àlà àbí ọmọ tí bàbá yín ti bí àwọn ọmọ tí bàbá yín ti bí tipẹ́tipẹ́ kẹ́yìn ó tó dáyé táwọn náà ti wá ṣe bí àgbàlagbà ó wá ti pẹ́ wá ń fọ́jà wá ń wọ́n pé ikú ṣe mọ́kìnmí ló bí ìsìlámù ní mọ́dàn wò al-muharramatu minan nisaa. àwọn tó bá ti jẹ́ ìwọ̀ nínú obìnrin pé a gbọ́dọ̀ fẹ́ má dé bẹ́ẹ̀. al-khamisa thubutu an-nasab. ẹlẹ́ẹ̀karùn-ún ẹni tó fẹ́ yẹn kó wá béèrè ẹbí ẹ̀ dáadáa àwọn ẹbí tó fẹsẹ̀ múlẹ̀ àwọn ẹbí tó fẹsẹ̀ múlẹ̀ kọ́ mọ́ lọ fẹ́fẹ́ kú fẹ́ ẹbí mi olè náà máa jà nú ẹbí wọn ọba fẹ́ olè ọbí olè àwọn ẹbí kan bẹ òkúrọ́ ni wọ́n nú ẹbí wọn irọ́ wọn ìpìlẹ̀ ẹbẹ̀ bí yàn bá fẹ́ òkúrọ́ yóò jalè o gbogbo ẹbí tí yàn bá fẹ́ ìsìláàmù ní a ṣe wádìí rẹ̀ dáadáa ká wádìí ẹ̀ dáadáa kọ́ mọ́ lọ fẹ́fẹ́ kú fẹ́. takhayyaru linutafikum. arábìnrin ẹsẹ̀ sáré obìnrin tẹ́ fẹ́ sóbìnrin tí mo fẹ́ ilẹ́sìn so níwà so lẹ́bi tó dáa gbogbo tí wọ́n ní àwò lára obìnrin nu o kò sí láì fi mi kí òfin obìnrin tó lówó ó wà nú ọ̀rọ̀ Ànábì Muhammad náà ibi àfẹ́ obìnrin líjà máàlìhà wà máàlìhà wà dínìhà wà nasabiha. ẹ lè fún obìnrin torí bó lówó yóò fowó tán ẹ̀sìn sí ẹ lè fún obìnrin torí bó níwà àmì nítorí bó lẹ́sìn ẹ lè fún obìnrin torí bó ní ẹwà gbogbo ẹ̀ náà lèyàn máa wò síra wọn. wa alayka bidhati dini. àmọ́ ìdá Ànábì náà ń káwó jù náà lẹ́yìn tó bá lẹ́sìn ẹ̀sìn yẹn ni the best. tadhfar yadak. o jèrè. alhuququ alkhususiyya. insha Allah tàbá wo àrọ́jọ́ mùsùlùkùn pẹ̀lú ògùn Ọlọ́run ní jímọ̀ ọjọ́ mẹ́jọ tí ń bọ̀ ibi táàbù máa bára wa sọ̀rọ̀ lórí òun náà ni ìwọ̀ tí ń bẹ láàrin ìyàwó sí ọkọ àwọn tí ó jẹ́ dandan fóbìnrin láti máa ẹ̀tọ́ tó ní ìwọ̀ tó yẹ kó sọ lọ́dọ̀ ọkọ rẹ̀ tí ò fi ní ṣẹ̀ṣẹ̀ gbé tí ò fi ní dípọ́ kó máa gbá létí tí ò fi ní dípọ́ kó máa gbá lẹ́nu tí ò fi ní dípọ́ kó máa ní rárá ìlú tí mo tẹ́ bá rí kẹ́ẹ̀jẹ́ tó bá lè tẹ̀lé àwọn nǹkan wọ̀nyí kó tó máa wógùn fẹ́ kí kó tó máa wógùn ẹ̀yọ́nú kí àwọn tó gbọ́dọ̀ tẹ̀lé léléyìí tó jẹ́ ògùn fẹ́ látọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam sí ọkọ rẹ̀ insha Allah ọlọ́run sọ àjíjọ mẹ́jọ ọlọ́run títọ̀ léyìn náà ọlọ́run ó gbà fún wa ní ìbádà ó sì já báyìí náà ọlọ́run pàdé ọlọ́run bá kí àwọn afá wa wọlé àwọn afá wa jẹ́ ká sórí rẹ̀ ìwọ́n tó bá fẹ́ lọ sí Mẹ́kà àbí ó fẹ́ lọ sí umura Al-Fawzan ní kó wá bá lọ gbogbo àwọn tó bá wa lọ náà ni wọ́n ń ròyìn wọ́n sì rí pé bíbá wa lọ yẹn ó ṣàwọn lóore ìgbàdúrà náà tó ń bẹ́ẹ̀ ọlọ́run já sórí já sàlùbáríkà o tó bá fẹ́ lọ sí umura tó fẹ́ lọ Mẹ́kà Al-Fawzan ní kó wá bá lọ òun lórí tí wọ́n gbé sórí screen yẹn àbí kò pe nọ́mbà tèmi Alhaji Musa Ainu Rido 08034003959 08034003959 àbí kò pe nọ́mbà ọ̀gá wa Alhaji wa Muhammadu Qasim olùdásílẹ̀ iléeṣẹ́ Al-Fawzan olúwa lórí screen yẹn subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin ma'assalam wa ila al-liqa. شركة الفوزان للسياحة Al-Fawzan Travel and Tours Nigeria Limited wọ́n tún dé bí wọ́n ṣe dé o wọ́n pín gbogbo ẹ̀yin al-Hujjaj wal-Mu'tamiru èyí tẹ́ fẹ́ ṣe umura tàbí hajj tọdún 2020 tẹ́ wá ń bẹ̀rù iléeṣẹ́ wo lè fẹ́ bá lọ. kò sí iléeṣẹ́ tó tó gbangba sùn lóye tó tu iléeṣẹ́ Al-Fawzan lọ tẹnu kó tètè bọ̀ lè kọ́ wọ́n bá hasqabla al-huduri wádìí kó o tó wá sọ́dọ̀ wa bí kò béèrè lọ́wọ́ àwọn tí wọ́n bá wa lọ lọ́dọọdún wọ́n mọ̀ sọ fún ẹ pé iléeṣẹ́ Al-Fawzan iléeṣẹ́ tó létò ní ilé gbígbé jìrọ̀ lọ́dọ̀ wọn tìyára dé àwọn àyè al-mashairul muqaddasa àwọn àyè mímọ́ àwọn àyè àṣẹ òní wàhálà nínú ìjọ tó bá sọ pé lọ náà lẹ́ lọ ìjọ tó bá sọ pé dé náà lẹ́ dé pẹ̀lú ògo Ọlọ́run ààbò tó dájú pẹ̀lú ìmójútó ìlera yín òun gan ló jẹ wọ́n lógún jùlọ mọ̀yà sọ́tún mọ̀yà sósì mọ̀ bọ̀ ní olú iléeṣẹ́ Al-Fawzan Travel and Tours kódà
kódà yìí tẹ̀ tó fẹ́ sanwó yín ẹ̀ tètè mọ́ bọ̀ ó sì jẹ́ san díẹ̀ ní àyè wà fún yín. olùléeṣẹ́ Alfawzan wọ́n wà ní nọ́mbà 2 adéníyà adébánjọ close ìṣàwò road agbèkì ìkòròdú Lagos State tàbí kó pẹ̀ Alfawzan sórí 0036479507 tàbí mísọ́nà Alfawzan Sheikh Ainur Ridho 08034003959 Fawzan òun lèmi ń bá lọ.